Ìmọ̀ràn tí màá gbà àwọn èèyàn náà ni pé kán kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà níbi tán bá ti fẹ́ yan ọkọ wọn láàyò. Ídà ọkọ ni, ídà ìyàwó ni. Ẹ kún fún àdúrà. Ẹ sì mọ do's and don'ts ẹni tẹ fẹ́ fẹ́ nílùú rẹ̀. Kẹ́ mọ nípa àṣà. Fẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni. Tẹ bá ti mọ̀ nípa ìwà wọn, àṣà wọn, tán ṣe ń ṣe, yóò rọrùn fún yín láti gbé. Kódà ńgbà mìíràn èmi máa ń advice èèyàn pé tó bá fẹ́ fẹ́ni tí ń ṣe èdè rẹ, lọ́lú rẹ̀ fún bí ọdún kan, wo tán ṣe ń ṣe. Tí ò bá lórí ọ̀fọ́n ẹ̀rọ ayélujára ti wà tó lè sáré ṣe báwo what are the cultures and the and you be able to so advice tí màá fáwọn èèyàn nìyẹn. Learn about the ethnic groups you want to marry is very important. Ṣé àdúpẹ́ ní ìparí mà ẹ bá wa encourage àwọn èèyàn wa kí wọ́n máa wo YouTube channel wa Ọlámídé Ọlábàtà. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé ni lókè òkun ni lóko ọya ni ẹ dákun ẹ bá wa subscribe sí Ọlábàtà Ọlámídé Ọlábàtà YouTube channel. Ọlọ́run máa gbé yín lọ́wọ́ sókè o. Ẹ ṣeun gan-an. Ẹ ṣé àdúpẹ́ gan-an ni. Yes, sir. Ire o. Please subscribe.